Ayọ̀ fẹ́ dòde, ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Ayọ̀ fẹ́ dòde, erin lákàtàbùdé. Ayọ̀ fẹ́ dòde, ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Ayọ̀ fẹ́ dòde, erin lákàtàbùdé. Ẹni Ẹlẹ́dùà ránṣẹ́ olùmọ̀kàndá ènìyàn. Ayọ̀ fẹ́ dòde, ẹ wá wẹ̀ ní orí ránṣẹ́. Ayọ̀ fẹ́ dòde, erin lákàtàbùdé. Àkàndá mo dé o, àní tọ́lọ́run ọba mi ò ní, àṣẹ tọ́lọ́run ọba mi ò lè ṣe, àníyí káyé káfàtà mo dé o. Àkàndá ìbẹ̀rù ajókòó ó dàgbà mọ́jú pè rán níṣẹ́, ẹni tí wọ́n ń kọminú ẹ̀ tí ò kọminú ẹ̀ ẹnikẹ́ni, kọ̀kọ̀ kúkú aṣòro ogún bí igi ọ̀bọ ọ̀bọ̀. Ó pẹ́ táwọn èèyàn ti ń pè mí pé ṣé wọn ò ní sọ kankan lórí COVID-19 ni, àmọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ Àkàndá èyí dédé lanu bíi tàkútẹ́. Èmi a máa ṣèwádìí ìjìnlẹ̀ kí n tó gbọ́rọ̀ bóde o. Ìdí nù tó fi pẹ́ mi díẹ̀ kí n tó sọ ohunkóhun lórí COVID-19, ìyẹn àìsàn búburú tá a mọ̀ sí coronavirus tí ń jà káàkiri àgbálá ayé bíi iná ẹ̀rùn báyìí. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀kan òjọ̀kan àwọn èèyàn ni wọ́n ti fi èrò wọn hàn lórí àìsàn yìí. Àwọn kan pé orílẹ̀-èdè China ló ti bóde, nígbà táwọn mìíràn sì pé orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti wá. Àwọn kan sì ní 5G nẹ́tíwọ̀kì ló fà á. Ṣùgbọ́n ohun tẹ́mi fẹ́ yé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi ni pé tó bá jẹ́ orílẹ̀-èdè China ló da àìsàn yìí bóde láti fi gba ìjọba olórí àgbáyé gẹ́gẹ́ bí àwọn kan ti ń sọ, ǹjẹ́ èyí rò pé orílẹ̀-èdè China bí wọ́n bá fẹ́ fi àìsàn bá àwọn orílẹ̀-èdè kan jà lágbàáyé ṣé wọ́n lè làjú wọn lẹ̀ kó pa àdúró èèyàn tó pa lákàtà wọn ni? Kò sí bí wọ́n ti gọ̀ tó o, ẹni tí wọ́n bá ń bájà ni wọ́n ò dojú àìsàn náà kọ. Àwọn tó sì pé orílẹ̀-èdè Amẹ́ríkà làìsàn ti bóde bọ́ látàrí ìjà tí ń bẹ láàrin orílẹ̀-èdè China àti orílẹ̀-èdè Amẹ́ríkà lórí fàkínfà tí ń bẹ láàrin wọn. Bẹ́ẹ̀mi ni wọ́n jẹ olórí àgbálá ayé, èmi ni wọ́n jẹ olórí ìjọba àgbálá ayé. Àmọ́ ohun tẹ́mi fẹ́ yé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ irú àwọn àhesọ ọ̀rọ̀ yìí ni pé Amẹ́ríkà èso orílẹ̀-èdè tí wọn ò ní làákàyè. Mo sì mọ̀ pé ká ní Amẹ́ríkà ló tari àìsàn burúkú yìí bóde, wọ́n ti ní oògùn ìwòsàn irú àìsàn náà sọ́wọ́ kó tó di pé wọ́n tari ẹ̀ bóde débi tó fi wọ́n ń pa wọ́n pípípí. Ṣé ẹ rò pé orílẹ̀-èdè Amẹ́ríkà á lè gọ̀ọ̀gọ̀ọ̀gọ̀ kí wọ́n tari àìsàn kan bóde kí wọ́n má ti ní oògùn ìwòsàn irú àìsàn bẹ́ẹ̀ pamọ́ débi tí wọ́n fi ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè náà ṣọ̀fọ̀? Amẹ́ríkà èso orílẹ̀-èdè tí èèyàn lè déédéé sọ wípé wọ́n dá àìsàn kan lẹ̀ tí wọn ò ní oògùn àìsàn náà nípamọ́ o. Àwọn tó sì wá pé 5G nẹ́tíwọ̀kì ló fa àìsàn COVID-19. Ohun tí mo fẹ́ yé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ ni pé ó yẹ ká ẹ ṣèwádìí ìjìnlẹ̀ yín ká ẹ wẹ egbò ẹ̀jẹ̀ gbòǹgbò, torí lọ́wọ́lọ́wọ́ tá à ń wí láti ọdún 2018 ni wọ́n ti lọ́ọ̀njì 5G nẹ́tíwọ̀kì yìí ní orílẹ̀-èdè kan tá à ń pè ní Lesotho. We are the first in Africa
to go live with a live 5G implementation. And obviously this means that there's a lot that's coming our way. So we're also still in the early stages, trying to find our way around, trying to make sure how do we. bá a sì ti ń sọ̀rọ̀ yìí àìsàn náà tá a mọ̀ sí COVID-19 kò tí ì wọ orílẹ̀-èdè hàn wò wọn àti rìkọ́ọ̀dì single person kan tá a lè sọ pé ó ní àìsàn coronavirus bọ́bọ́ wá jẹ́ 5G nẹ́tíwọ̀ọ̀kì táwọn kan pé ó ṣokùnfà coronavirus náà ló fà á lóòótọ́ ó túmọ̀ sí pé láti ọdún ìyá 2018 tí wọ́n ti lọ́ọ̀nù ti 5G nẹ́tíwọ̀ọ̀kì yìí ní orílẹ̀-èdè Lesotho òun ló ti yẹ kí àìsàn náà ó ti máa pa wọ́n o ṣùgbọ́n bá a ti ń sọ yìí kò sí ohun tí ń jẹ́ coronavirus ní orílẹ̀-èdè Lesotho àìkàìmọye orílẹ̀-èdè tí ò sì mọ ohun tí ń jẹ́ 5G nẹ́tíwọ̀ọ̀kì tí COVID-19 ti pa àìkàìmọye èèyàn tí COVID-19 ti rán lọ sọ́run alákejì ṣé ẹ wá rí i pé àhesọ ọ̀rọ̀ lásán làwọn èèyàn ń tàn kálẹ̀ ẹ́ẹ̀kì pé 5G nẹ́tíwọ̀ọ̀kì òun ló fa coronavirus lóòótọ́ 5G nẹ́tíwọ̀ọ̀kì ní àkùdé tiẹ̀ tó fi lè fi ṣe ìjàmbá fáwọn èèyàn tí ń bẹ láwùjọ wa o ṣùgbọ́n àkùdé tiẹ̀ tàbí ìjàmbá tiẹ̀ ó tún yàtọ̀ sí coronavirus tiẹ̀ ń tiẹ̀ ó ní pé agbára tí 5G nẹ́tíwọ̀ọ̀kì yìí ní ó lè mú kéèyàn ó máa lọ lórí títì kẹ́ni náà ó sì ṣubú lulẹ̀ kó gbọ̀rùn alákejì lọ torí gbogbo àgọ́ ara olúwẹ̀ ní ó máa vibrate tó ti lè mú kí púpọ̀ ẹ̀yà ara ó shut down lójijì ṣùgbọ́n ohun tẹ́mi ń ṣàlàyé ni pé kì í ṣòun ló fa coronavirus ẹ̀mọ́jà papọ̀ ká má bàa lọ rèé máa fi oògùn orí fífọ́ wo inú rírun bá a bá sì pé orílẹ̀-èdè China ń lọ tì í bòde kì í ṣara wọn ni wọ́n kọ́kọ́ máa fi àìsàn náà pa bá a bá wọ́n pé orílẹ̀-èdè Amẹ́ríkà ń lọ tì í bòde ṣé ẹ rò pé ara wọn ni wọ́n kọ́kọ́ fi àìsàn náà máa pa ni orílẹ̀-èdè tí wọ́n bá fẹ́ bájà ni wọ́n tara àìsàn náà sí o wọ́n sì ti ní oògùn ẹ̀ nípamọ́ kí ọ̀hún làwọn lè pè ní okùnfà coronavirus gan. èyí òun dínú abala kejì rẹ́kọ̀dù yìí. coronavirus àìsàn gbẹ̀mígbẹ̀mí tí ò mọ ọmọdé tí ò mọ àgbà àìsàn tí ò mọ ọkùnrin tí ò mọ obìnrin àìsàn burúkú tí ò mọ ńlé tí ò mọ àlejò àìsàn tí ò mọ lọ́wọ́ tí ò mọ mẹ̀kúnnù kò mọ ìbọ́ kò mọ èèyàn dúdú COVID-19 àkàndá ìbẹ̀rù ajá kan èyí gbọ́ kéyẹ̀ ó yọ bẹ́ẹ̀ àkùkọ kan èyí kọ kẹ́nu ẹ̀ ó ṣẹ̀jẹ̀ ó dàbọ̀.